àná ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ti kó yàn lẹ́rú ni wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ìlú tán kó lẹ́rú. ọmọ Ọ̀yọ́ mélòó lọ́lámì tó lapa tí wọ́n rówó ra òfì bí àwọn Ẹ̀gbá ṣe ráhùn, tí wọ́n rówó ra kọ́lọ́fù aṣọ báwọn Ìjẹ̀bú ṣe wọ̀hùn, tí wọ́n rówó ra kọ́lọ́fù aṣọ báwọn Ìbàdàn ṣe wọ̀hùn. Aláàfin lọ sí Jẹ́bà, Aláàfin tí ò lè dìde fọ́ba, tí ò lè dìde fọ́ Ọọ̀ni, tí ò lè dìde láti kí Olúbàdàn. Ó ní tán bá fẹ́ ṣe nǹkan Jẹ́bà kí wọ́n pe òun wà fi ìjókòó yẹ wọn sí. Àwọn yúùtì Ìlọrin náà ṣe tiwọn náà ọ̀pọ̀ jù so àwọn náà fakọ sí. Wọ́n ní Aláàfin trespass pé ó kúrò ní tẹ́rítírì ẹ̀ wá sí tẹ́rítírì àwọn láì bùn ọlọ́lá jùlọ àwọn láì bùn gbọ́. Àti bẹ̀rẹ̀ àtàrin àti parí Ọ̀yọ́ empire kò sílẹ̀ tó dùn bẹ́ẹ̀. Wèrè iléeṣẹ́ wo ni ó kó property ẹ̀ máa bọ̀ ní Nàìjíríà tí ó jẹ́ kán jáwọn yẹn gbé? Wèrè iléeṣẹ́ wo ni yóò rin ọ̀nà Ìbàdàn sílé Ifẹ̀ lẹ́ẹ̀mẹ́fà láàrin ọdún kan tínú ẹ̀ ó dùn? Aláàfin Ọ̀yọ́ ní àwọn fẹ́ ṣe Ọ̀yọ́ empire day pé ó dáa láti máa rántí ẹ̀ nǹkan fẹ́ rántí nínú ọ̀rọ̀ Ọ̀yọ́ empire mi ò mọ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. sẹ́yìn náà ti gbọ́ tuntun tí Aláàfin Ọ̀yọ́ ṣe àbí ẹ ti gbọ́ èròǹgbà tán ní Aláàfin Ọ̀yọ́ ń gbà lérò fún ìran àwọn ọmọ Ọ̀yọ́ àti fún ọmọ Ọ̀yọ́ lápapọ̀. Aláàfin Ọ̀yọ́ náà ni a gbọ́ pé ó lọ sí ìlú Jẹ́bà níbi tí wọ́n ti sọ wípé ó ní Ìlọrin lòun lọ ṣùgbọ́n ó ní láti ya ìlú Jẹ́bà láti lọ kí wọn. Nínú èyí tó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Ọ̀yọ́ ló ní Jẹ́bà àti pẹ̀lú pé Jẹ́bà náà ló ní ìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n Awíkòkó ti jáde lórí ọ̀rọ̀ yìí wípé tá a bá sọ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà àparọ́, tá a bá sì sọ pé Jẹ́bà náà ló ní Ọ̀yọ́ àparọ́. Ṣùgbọ́n sáà ohun t'Awíkòkó ń sọ náà ni wípé Ọ̀yọ́ àkọ́kọ́ ti kúrò níbi tó wà, ó ṣeé ṣe kó jẹ́ Jẹ́bà ló wà tàbí kó jẹ́ ẹnu àlà Jẹ́bà ni. Ó ní Aláàfin tó jẹ́ sí wípé kò lè lọ kí Ọọ̀ni tilé Ifẹ̀. Ó ní Ọọ̀ni tilé Ifẹ̀ lọ kí nígbà tó gorí àpèrè olóhùn ló gbéra pa sọ wípé òun lọ sí Jẹ́bà. Ẹ má gbàgbé nígbà tí wọ́n ṣe interview fún Aláàfin t'Ọ̀yọ́ wípé kí ló dé tí ò ti fi lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni tilé Ifẹ̀. Ó ní kò sí nǹkan tó fà á tóun ti fi lọ ní wípé nínú ìrìn àjò tóun plan òun ò tí ì ṣetán láti lọ bẹ̀ ni ṣùgbọ́n kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì lóun wọn lọ. Ṣùgbọ́n báyìí ń Wálé sọ pé ìjàmbá láàrin Ọọ̀ni tilé Ifẹ̀ àti Aláàfin t'Ọ̀yọ́ rí gbogbo òní tí Aláàfin t'Ọ̀yọ́ rìn ó ń lọ sí àìrìn àwọn ẹ̀yà Fúlàní ṣùgbọ́n kò tiẹ̀ fi bẹ́ẹ̀ dọ́dọ̀ Ọọ̀ni. Ṣùgbọ́n Awíkòkó sọ pé ibi t'Ọ̀yọ́ wà lónìí báyìí ilé àgọ́ Ọ̀já ni. Awíkòkó ti wá sọ wípé bóyá lè mọ̀ wípé Aláàfin ti sọ wípé àwọn fẹ́ ṣe ọdún kan tí à ń pè ní Empire Day. Awíkòkó ti wá sọ pé kí láǹfààní ẹlẹ́wọ̀n tí ń fagun sọ́wọ́. Òun náà ni Awíkòkó ti wá jáde wípé mélòó nínú ọmọ Ọ̀yọ́ òun náà ló ń rówó ra òfì tó rówó ra sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń rà á tó máa fẹ́ ṣe ọdún ọlọ́jọ́ nílé Ifẹ̀ tàbí tó máa fẹ́ ṣe ọdún ìyẹn níjẹ̀bú òde tá a mọ̀ sí ojúde ọba àbí tó máa fẹ́ ṣe ọdún ìrísàbí ìyẹn nílùú Abẹ́òkúta tó fi kan cultural day ìyẹn nílùú Ìbàdàn. Ó ní mélòó ọmọ ìlú Ọ̀yọ́ náà ló ní láárí lórí owó ra àwọn òbítíbitì aṣọ yìí. Ẹgbẹ́ ọ̀rọ̀ pọ̀ nínú èyí t'Awíkòkó sọ wọ́n sì kí ní ọ̀hún wọ́n sì fi hàn wá. Ó ní ní gbogbo orílẹ̀-èdè tí wọ́n ti ṣe empire òun náà ni àwọn tí wọ́n kó wọn lẹ́rú ńbẹ̀ tọrọ ìdáríjì fáwọn ọmọ tó wà ńbẹ̀ àti fáwọn èèyàn tó wà ńbẹ̀. Ó ní ṣùgbọ́n kàkà kí Aláàfin kó sọ wípé ẹ̀yin èèyàn má bínú o òun ń tàn bàbá wa ṣe àṣẹ nígbà náà ni ṣùgbọ́n jẹ́ ká máa gbé nílẹ̀ pọ̀. Ẹ wo ọ̀rọ̀ ńlá bọ́ lẹ́nu Awíkòkó sáwọn ará Ọ̀yọ́ ẹ̀rọ gbàgbé Awíkòkó lòun jagun náà ó ní ṣùgbọ́n tán bá kọ̀ tán láwọn ò ní sí ogun eléré òbodò tọ̀. Wájẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn òwò wa tẹ̀sí lọ wa àwọn ìdílé olùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn ń bẹ̀rẹ̀ ni wọ́n wá tẹ̀ sójú ẹ̀ wọ́n wá dọ̀rẹ́ káwọn náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ̀wọ̀n amúgbàgbé o ẹ̀yìn tàbí pélébé kàtí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rọgbìn létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹja tẹ kí ní ọ̀hún sójú ẹ̀ ẹ̀mọ́ gbàgbé o láti tàbí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ babaláwo olùbẹ̀ ní tẹ̀ torí kó lè máa rọgbìn létí tá a bá ti ń ṣètò ọ̀hún ẹja máa gbẹ́tò ọ̀hún bọ̀ ẹja ṣe àìkálẹ̀ ohun táwọn ọmọ Ọ̀yọ́ tún fẹ́ ṣe o wọn làwọn fẹ́ bẹ̀rẹ̀ kìnìún kan tó ń pè ní Empire Day òun náà fẹ́ ṣe báyìí ẹja gbọ́n t'Awíkòkó sọ lórí ẹ̀ ẹja ṣe àì ẹja máa gbẹ́tò ọ̀hún bọ̀. Kí ló wọ̀ ti celebration nínú Ọ̀yọ́ empire? Because ẹ ń bá rúure tó sọ rí lèèyàn máa ń yìn lèèyàn máa appreciate. Ó túmọ̀ sí pé kábíyèsí yóò wà guided. Majority wa dẹ̀ sọ wípé is a learned person, is an engineer, is kìíní kan bó ti ẹ̀ jẹ́ pé engineer tí wọ́n ń jẹ́ kì í ṣe engineer gidi. Sorry o, engineer àwọn NEPA ni wọ́n máa ń tẹ̀lé àwọn tí ń fẹ́ tó fẹ́ jáná káàkiri. God bless you. Now, like I said, mo ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni Aláàfin Ọ̀wọ́ Adé lọ sí Jẹ́bà nípínlẹ̀ Kwara. So wọ́n láwọn lọ kí ọba Jẹ́bà. Well, kò sí ní tó burú bẹ́ẹ̀ yẹn bá lọ kíyàn. Àwọ̀ rẹ̀ kọ́ rẹ̀ ni kò sẹ́ni tí wà òtá kún òtá.
èèyàn máa ń ṣe kí ni ṣe là á máa ń wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ èèyàn kì í wá ọ̀tá kún ọ̀tá. Kennedy òun náà ni wípé ọ̀rẹ́ sàn ju ọ̀tá lọ. Haven't said that. Kò sábà sí ọ̀rẹ́ tí ò ní ìdí téèyàn fi ń ní tàbí téèyàn fi ń kó. Àwọn èèyàn kan máa ń kó ọ̀rẹ́, àwọn èèyàn kan máa ń ní ọ̀rẹ́. Ìyàtọ̀ tó wà nínú méjèèjì ẹni tó lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ wọn kì í pọ̀. Àwọn tí ń kó ọ̀rẹ́ tọ̀dún tòsí lẹ́yẹlé fi kóre ni. Bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ̀rọ̀ lánàá nípa pé Aláàfin lọ jẹ́bà láì jẹ́ kí Emir Ìlọrin ọmọ ta nìyẹn because mo ń fojú inú wò ó pé ṣe dandan ni kéèyàn ó gbàṣẹ lọ́wọ́ Emir kéèyàn ó tó lọ kíyàn ni. Èmi ló láwa consult Emir because àwọn youth Ìlọrin náà ṣe tiwọn náà ọ̀pọ̀ jù ìwọ̀nba ni nǹkan dùn mọ́. Yorùbá níwọ̀nba ló yẹ kí ọmọ ọ̀ka ẹsẹ̀ ogún mọ́ torí pé àní fi di àdámú. So àwọn náà fakọ sí wọ́n ní Aláàfin trespass pé ó kúrò ní territory ẹ̀ wá sí territory àwọn láì bùn ọlọ́lá jùlọ àwọn láì bùn gbọ́. Ọ̀dà síbẹ̀ ló ṣe kó rí síbẹ̀ ẹ̀kọ́ ló ṣe kó rí bẹ́ẹ̀ bá bèrè lọ tèmi. Ìyẹn sọ wípé Aláàfin ò ní ìdí láti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan kó tó visit anywhere as far as I'm concerned. Nígbà ìsìnkú lòun fẹ́ gbalẹ̀ ńbẹ̀ àbó fẹ́ ṣe nǹkan mi ńbẹ̀. Ṣùgbọ́n ntọ́ jẹ́ káwọn Ìlọrin ó máa sọ̀rọ̀ wọ́n ní reason wọ́n ní purpose. Ṣé mọ̀ wípé ìjà wà láàrin ọba Jẹ́bà àti Emir àti Ìlọrin? Ẹja sọ bẹ́ẹ̀ Kennedy tá a fi sọ wípé ìjà ń bẹ láàrin Emir Jẹ́bà àbí ọba Jẹ́bà àti Emir Ìlọrin ni pé àwọn Jẹ́bà nígbàgbọ́ pé Yorùbá làwọn, ọba Jẹ́bà sì nígbàgbọ́ pé ọba ilẹ̀ Yorùbá lòun, ọba kan nínú àwọn ilẹ̀ Yorùbá lòun ń ṣe. Ok, wọ́n nítorí ẹ̀wọ̀n ò fún ní sálárì táwọn ọba máa ń gbà, wọn ò sanwó oṣù fún láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn nísìnyí. So ìyẹn wà nínú oríṣiríṣi nǹkan tí ń fàjà, kì í tiẹ̀ ṣe lóṣù gan, kì í ṣoṣù gan, yóò ti tó bí ọdún bíi mélòó kan since 2003 God bless you sir ni wọ́n ti sanwó fún ọba Jẹ́bà gbẹ̀yìn, náà ti san sálárì ọba fún ọba Jẹ́bà gbẹ̀yìn. Tàwa lọ́wọ́ àdìdì ìrànlọ́wọ́ nínú àwọn ọba káàrọ̀ òjíire bí Aláàfin tó lọ kí ni ìrànlọ́wọ́ tá Aláàfin fẹ́ ṣe fún wa. Ọba àwo gangan ní ìpínlẹ̀ nílùú Jẹ́bà ni wọ́n consult nílẹ̀ Yorùbá because Yorùbá ní mú wá nǹkan ni kì í jẹ́ kó máa wó rí. Kéèyàn máa sọ̀rọ̀ generally lórí social media kò bá àwọn èèyàn kan o, kò dẹ̀ kan àwọn èèyàn kan o. Ẹ lè sọ̀rọ̀ lórí social media kẹ́bílẹ̀ gbogbo èèyàn ló máa respond. Gbogbo akọ́lajà jàǹgbára, gbogbo akọ́lajà fẹ́tọ̀ ọmọnìyàn. Ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé tẹ́ bá kó ọ̀rọ̀ sọ wọ́n nídìí. God bless you sir. Tẹ́ bá kó ọ̀rọ̀ sọ wọ́n nídìí, wọ́n bá ń gbé ìgbésẹ̀ lé lórí. Pé bàbá ẹ̀yin mọ wá sábà jẹ́jẹ́ mọ̀ pé yàbá ń jẹ wá. Òun tọ̀hún èèyàn kan lọ́mọnìyàn méjì ni yóò consult wọn. So mò ń béèrè yẹn lọ́wọ́ ẹ̀yin ará Jẹ́bà àti kábíyèsí ọba Jẹ́bà because ibi tẹ́ wà ó distance sí ibi tí ilẹ̀ káàrọ̀ òjìrè tó kù wà. Yorùbá sì ní ànìkànrìn ní fìyàjọ méjò bẹ́ẹ̀ bá sì gbàgbé ọba Jẹ́bà ti béèrè fúnràn lọ́wọ́ gbogbo ọmọ káàrọ̀ òjìrè rí pé kí wọ́n wá ràn lóun lọ́wọ́ òyìnbó tí wọ́n fi sí nípínlẹ̀ Kwara bóyá gómìnà kan promote ẹ̀ sí first class àbí second class bóyá wọ́n tún withdraw ẹ̀ padà I don't mean mọ story wọn dàbí alára. Bẹ̀bá wá wo Jẹ́bà sí Ìlọrin ó jìnnà díẹ̀ o ṣùgbọ́n Kwara state náà ló wà bẹ́ẹ̀ bá ti ń kó Jẹ́bà bẹ́ẹ̀ bá ti ń kó Jẹ́bà Niger state ló kù tẹ́ máa lọ. Like I said mo wá nǹkan ni kì í jẹ́ kó máa wó rí. Awo kan dọ̀dọ̀ awo ẹgbẹ́ nísìnyí wọ́n ní ó máa ń wọlé káàkiri kílẹ̀ ń wá mo wá nǹkan ni òun wá nǹkan ni máa wá kò tí ì tọ́ lára já ẹni ọká sọ tí ń fẹ́ nà ní oró ò tí ì tọ́ lára já ni bóró bá tọ́ lára já yóò pariwo àbí ńgbà tó ká sọ̀yàn tí ń ṣe ọgọ kánga sìgìtìgì sọgọ mẹ́ngẹ́ ọgọ kánga tìgì sọgọ mẹ́ngẹ́ ẹni ọká sọ tí ń fẹ́ nà ní oró ò tí ì tọ́ lára já. So mo wá nǹkan ni kìjọ máa wó rí torí báwo bá jẹ́wọ́ tí ń wá fáwọn ẹgbẹ́ ewé náà ni o èpo àwọn ni o ewé àsọfẹ́yẹjẹ ni o ewé àlùpàyídà ni o ewé patamọ́ ni o dandanbèrè ìsìn àjòrú nǹkankan
ẹ̀rù ní bá ń wá ni tó bá ti sọ́fà wọ ẹgbẹ́ báwo ọ̀bá ní yóò tọ́ka síbi tó wà fún tàbí kó sọ ẹni tó mọ̀ pé ó lè rí lọ́dọ̀ ẹ̀ pé n ò nílé ṣùgbọ́n ẹ dọ́dọ̀ awó tó sìn yóò bá ń wà kò jẹ́ kò lè ṣe kọ́mọ̀ lẹ́rù ńlé yóò nílé. So ìyẹn fún ọba jẹ́bà àti ẹ̀yin èèyàn jẹ́bà èèyàn mélòó lè consult that is for that. Alright, Aláàfin lọ sí jẹ́bà. Aláàfin tí ò lè dìde fọ́ba tí ò lè dìde fọ́ ni tí ò lè dìde láti kí Olúbàdàn ó ní tán bá fẹ́ ṣe nǹkan jẹ́bà kí wọ́n pe òun wà fi ìjókòó yẹ wọn sí. So láì fà á kò wá ṣòfò nítorí àkókò yín torí àkókò tèmi especially tọ̀dọ̀ yín because tèmi lèmi ń ṣe ìfẹ́ lẹ́yìn fi wá ìfẹ́ tẹ́ fi wá òun mi gbọ́dọ̀ take it for granted. ìgbà tálàfin dẹ̀ dé àwọn ọmọ Ọ̀yọ́ ń gbé Aláàfin ò kì í jáde anyhow Ọ̀ọ̀ni ni mo ń jáde anyhow Aláàfin ìṣègbà Aláàfin ìṣàwo Aláàfin yín ló lò wọ́n máa fi ìjókòó jẹ wọn sí i gbé gbogbo tán bá ti fẹ́ ṣe ń jẹ́bà kí wọ́n invite òun wọ́n wá fi ìjókòó yẹ wọn sí. So now pápápá ni mo fẹ́ ṣe ẹ jẹ́ n play fídíò tí mo wá play kápíìkì ọ̀rọ̀ tí mo fẹ́ kápíìkì ń bẹ̀ because gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí àkíyèsí la fi ń pera wá sí. And again Aláàfin Ọ̀yọ́ ní àwọn fẹ́ ṣe Ọ̀yọ́ Empire Day pé ó dáa láti máa rántí ẹ nǹkan fẹ́ rántí nínú ọ̀rọ̀ Ọ̀yọ́ Empire mi ò mọ̀ ṣé bẹ̀rẹ̀ ni àbí bó ṣe collapse àbí ogun tí Ọ̀yọ́ Empire jà àbí bó ṣe fún Ọ̀yọ́ Empire ká àbí gbẹ̀yìn Ọ̀yọ́ Empire kí ló wọ̀ ti celebration nínú Ọ̀yọ́ Empire because ẹ ń bá rúre tó sọ rí lèèyàn máa ń yìn lèèyàn máa appreciate. Exactly Yorùbá lóko olówó oṣù méje ni òkú òtòṣì lóṣù mẹ́fà òkú ọlọ́mọ àṣeyìnṣe tán ni. àwọn ìwo gangan náà fẹ́ celebrate Ọ̀yọ́ Empire Day because majority àwọn tó kún Ọ̀yọ́ nìsín ara àwọn tó collapse Ọ̀yọ́ Empire náà ni kí náà wá ṣe fẹ́ celebrate ńbẹ̀ ṣé wọ́n fẹ́ celebrate pé tí Ọ̀yọ́ Empire ò bá wó àwọn ò ní láǹfààní sípò táwọn wà. Fighter question ìbéèrè tó lágbára ni gẹ́gẹ́ bí àwọn tó fẹ́ kọlù sórí rédíò program tàbí tẹ bá fẹ́ ṣe interview fẹ́ lómi ìwọ̀n pé gbàdógójì rò wájà atọ́kùn ìbéèrè tẹ béèrè ohun ìbéèrè tó lágbára ni àwọn pásọ̀ náà máa sọ bẹ́ẹ̀ dáadáa ìbéèrè tó lágbára ni torí pé ńgbà tí lọ́dún 19 kìíní kan ńgbà tí mo la ojú afọ́jú ó lágbára púpọ̀. Now nínú ọ̀rọ̀ tá Aláàfin sọ ní jẹ́bà tájọ kọ́ wọ́n rìn wá láti mo kí gbogbo àwọn tájọ kọ́ wọ́n rìn wá láti ìlú Ọ̀yọ́ náà. mo kí gbogbo àwọn tájọ kọ́ wọ́n rìn wá láti ìlú Ọ̀yọ́ náà to the best of my understanding kíní kan admin wọn tó introduce àwọn èèyàn ni ó introduce àwọn tó tẹ̀ lọ́rẹ́ Aláàfin wá Aláàfin kọ́ ni ó tún ẹsẹ̀ máa introduce àwọn tán jọ wá tàbí ní ó ẹsẹ̀ máa kí àwọn tán jọ wá. Kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Jẹ́bà àdúró tí kábíyèsí o ìlú Jẹ́bà ò ní bàjẹ́ o. ọ̀rọ̀ Aláàfin òjúbà náà lọ ẹ kú àdúró ti kábíyèsí ìlú wo ni ò ní dúró ti kábíyèsí wọn ìlú wo tàná tó fẹ́ dúró ti sanwó àdúró ti kábíyèsí wọn ṣé wọ́n lọ dúró tọba míì ni. ìlú Jẹ́bà ò ní tú láṣẹ. kò tú láti ẹjọ́ yìí kò sí ní tí ó mú tú lọ́la. èkó mọ̀ kí bí èkó ẹ̀yẹ mọ̀ kí bí ẹ̀yẹ o. tẹ́kọ̀ ọ̀bá kébí ekú tẹ́yẹ ọmọ kébí ẹyẹ wọn ní fi ti dó tayọ̀ tí í ṣèdè wọn ní fi pàdé yín kábíyèsí. gbogbo àwọn yẹn àyọ̀rọ̀rọ̀ sọ ni. èèyàn mọ̀ fọ́ òfin ọ̀rẹ́ ni àwọn tó wà lábóṣù gbogbo kan mèremère ìjọba wọ̀lú Jẹ́bà. ọ̀pọ̀lọpọ̀ olú ta ti ń gbàdúrà pé nǹkan mèremère ọmọ wọ̀lú wa mélòó nǹkan mèremère ló ti wọ bẹ̀. àbáyé tanra wa Nàìjíríà gan as a country dojúmọ́ ní lọ́bì tí ń lọ kòkó lọ ìlú òkè òkun president ń lọ igbákejì ń lọ àwọn senator ń lọ wọn aláwọ̀ bá béèrè pé kí náà wà lọ wọn aláwọn lọ́bì lọ bóyá àwọn iléeṣẹ́ kan máa dá iléeṣẹ́ sílẹ̀ wèrè iléeṣẹ́ wo ni ó kó property ẹ̀ máa bọ̀ ní Nàìjíríà tí ó jẹ́ kan já àwọn èèyàn gbé wèrè iléeṣẹ́ wo ni yóò rin ọ̀nà Ìbàdàn sílé Ifẹ̀ lẹ́ẹ̀mẹ́fà láàrin ọdún kan tínú ẹ̀ ó dùn tàbí tí ó fẹ́ máa lọ gan tínú ẹ̀ ó dùn iléeṣẹ́ wo ni ọ̀dà tiẹ̀ sílẹ̀ tó jẹ́ pé dísù ni ó máa fi gbogbo wọlé ayé rà tàbí petrol dísù tó wá lẹ́ẹ̀sì mọ́
wọn ra dísù 1000 mọ́ wọn tún ti ra dísù bíi 3000 2000 plus petrol 1003 ó ti permanent fún wa complain. So nǹkan mèremère wo ló wá fẹ́ wọ jẹ́bà tí ò tí wọ jẹ́bà láti ẹjọ́ yìí tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ pé ní ìsìn ní ẹ̀sẹ̀ wá wọ jẹ́bà? Ta ni ó gbé nǹkan rere débẹ̀? Ta ni ó gbé nǹkan mèremère débẹ̀? Nǹkan mèremère mélòó ló ti wọ̀lú Ọ̀yọ́ wá? Ẹ ṣe gidi gan. Àwọn lẹ́kọ̀ọ́ lè tún báyìí náà lọ. Ìgbà tí mo wọ ìlú Jẹ́bà ni mo mọ̀ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà. Nbẹ̀ yẹn kọ́ ni mo ti sọ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà o, pé kábíyèsí sọ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà o. Ọ̀rọ̀ àwàdà líléyìn o, ó ń bẹ wájú o. Àwa ti ní ìlú Ìlọrin, mo wá ní ká fi ẹsẹ̀ kan náà ká fi dé ọ̀dọ̀ yín. So plan láti lọ Jẹ́bà tẹ́lẹ̀ ẹ wá ṣe nǹkan nílọrin lè wá ní kẹ́ ẹ fẹsẹ̀ kan yà ń bẹ̀, irọ́ ni. Ẹ múra láti lọ Jẹ́bà ni. Àwọn ará Jẹ́bà ló sì wá invite yín, purpose nǹkan fi wá invite yín I don't know, because ìkan nu wọn praise ẹnìkan náà àwọn tó tẹ̀lé ń gbé ọpẹ́lọpẹ́ rẹ̀ olólìnkì àwọn mọ́ Aláàfin. So tó bá jẹ́ pé ẹ̀kàn fẹ́ yà kí wọ́n ní ìmúra yẹn ò ní tó bẹ́ẹ̀. Ẹ mọ iye wákàtí táwọn èèyàn ti ń dúró dé ní títì tán sí expect pé fẹ́ dé. Àwa náà fẹ́ ṣe Ọ̀yọ́ Empire Day tó tẹ̀ jẹ́ pé gbogbo yín náà là á pè o. Àgùdọ̀ mọ́ wọn. Gbogbo yín là ń pè o. Ọ̀yọ́ Empire Day tá a fẹ́ ṣe gbogbo yín la invite. Ṣèrántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí. Ẹ ṣe omi nìkan mo dúpẹ́ o. Wọ́n láwọn gbọ́dọ̀ mọ̀ ṣèrántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí. Ẹ bá lè ti ní nǹkan ṣe ẹmọ lò wá gẹ́gẹ́ bí mo ṣe sọ náà. Ẹ ṣe àjọṣe wa náà kò ní bàjẹ́ o. Ṣe ládùúrà ìlú Jẹ́bà ò ní bàjẹ́ o. Ọ̀dọ́ tó ti dé náà níwọ̀nba àbí ọ̀dọ́ tó ti dé sí ìlú Jẹ́bà ní ọlá Ọlọ́run ìlú Jẹ́bà ò ní tú o. Àwọn tí ó tún náà wọ̀n ní bí wọn láti nílò láti wá bí ilé ni. Mo lè tún wá sọ fún yín náà pé tẹ bá ti ní nǹkan ṣe ẹ̀mọ̀dé á mọ̀. Wọ́n á fi ìjókòó yẹ yín sí ní December. Mo dẹ̀ tó wá sọ fún yín pé bẹ́ẹ̀ bá ti ní nǹkan ṣe ẹ mọ̀ jẹ́ àmọ̀ a wà fi ìjókòó yẹ yín sí àfẹ́sọ̀ nípa Ọ̀yọ́ Empire Day ní December. Ọkọ̀ ní ọ̀hún pẹ̀lú akọ́jọ́gbà ìlú rogo kó àkànní pẹ̀lú náà ọjọ́ méjì Jẹ́bà sí mo parọ́. Now nbi tẹ́mi lọ gangan leléyìí oríṣi ìlú ló nílùú apart from pé bóyá Ọ̀yọ́ ló ní Jẹ́bà tó tọ́ àbí kì í sọ Ọ̀yọ́ ló ní Jẹ́bà, a lè sọ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà. Ẹ má gbàgbé Yorùbá ló wà ní Jẹ́bà, Yorùbá ló wà ní Ìlọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Àlísálíù ṣé wàá lé mèkó tó dé ibi tá à ń pè lọ́yọ́ lé Ọ̀yọ́ Kàtúngà ní Ọ̀yọ́ ọ̀rọ̀ ní nǹkan ní environment ibẹ̀ yẹn náà ni wọ́n wà in between Kwara and Niger State ńlọ́wà. So bọ́n bá sọ pé Ọ̀yọ́ ló ní Jẹ́bà wọn ò parọ́, ṣùgbọ́n láyé ìgbà òun ni torí pé Jẹ́bà ò sí nípínlẹ̀ Ọ̀yọ́ mọ́, Jẹ́bà ò sí nílẹ̀ Ọ̀yọ́ mọ́ torọ́ yóò sí láyìíká Jẹ́bà mọ́. Ọ̀yọ́ ti migrate kúrò lọ sí Àgọ́dọ̀yọ́. So bí Ọ̀yọ́ bá tó wá sọ pé àwọn làwọn ní Jẹ́bà wọn tún tí ìjà Yorùbá náà bẹ́ẹ̀. Now ibi là ń lọ Ọ̀yọ́ Empire Day níbo la ti fẹ́ ṣe because sọ́dọ̀ rẹ̀ pé nínú ọdún yìí wọ́n sọ tá a gbọ́ pé Aláàfin rán àwọn èèyàn kan láti lọ inspect ibi tí wọ́n pè ní Ọ̀yọ́ Empire gangan, ibi tí Ọ̀yọ́ Empire ti lò gbà environment ibẹ̀ kan lọ inspect ibẹ̀. Ká nípínlẹ̀ Ọ̀yọ́ ni ibẹ̀ bọ́ sí àbá sọ pé a fi ṣe story center but unfortunately Kwara ló fall sí. And again kí ni purpose celebration wa, kí ni tá a fẹ́ rántí ń bẹ̀, because a ti bẹ̀rẹ̀ àtàrin àti parí Ọ̀yọ́ Empire kò sílẹ̀ tó dùn bẹ́ẹ̀, kò sílẹ̀ tó dùn bẹ́ẹ̀. Ẹ pé kí n ṣe àwò mo ní náà ń jó lórí omi nù. Ìbẹ̀rẹ̀ Ọ̀yọ́ Empire, ìbẹ̀rẹ̀ Ọ̀yọ́ ogun ni.
kádẹ̀ tó máa sọ̀rọ̀ nípa empire, that will be 18 something tàbí late 17 something to 18 something. 19 something Ọ̀yọ́ empire ti kú, kò exist mọ́ rárá. So àárín ìgbà tí wọ́n fi lògbà kí wọ́n tó collapse, àṣeyọrí wọn ò ju lórí òwò ẹrú lọ. Nothing significantly achieved with the said empire. So Kwara tó fall sí yẹn, àwọn tí wọ́n fall Ọ̀yọ́ empire gangan sáwọn ni ó wà celebrate ẹ̀, sáwọn ni ó wà sọ di tourist center àbí conquered territory. Nta bá fẹ́ celebrate nǹkan, ilé aláriwo láti pa. Bọ́ọ̀ bá fẹ́ celebrate Ọ̀yọ́ empire náà ló yẹ kán ti celebrate ẹ̀, kì í ṣe lọ́yọ̀ọ́ ibi tán wà nísìn, torí pé ilé onílẹ̀ ni wọ́n wà hàn. Reason tí Ọ̀yọ́ fi kó ọ̀rọ̀ empire lékàn, ẹ rí i pé gbogbo tó bí wàhálà yìí, tó bí gbogbo àwọn àròyé yìí, ọ̀rọ̀ empire náà ni. Tàbí gbogbo àfi sọ fún wọn pé empire ti kú tipẹ́. Oríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn ló sọ fún wọn pé kí wọ́n gbàgbé ọ̀rọ̀ àná, kí wọ́n gbàgbé ọ̀rọ̀ empire ti kú, empire ti sùn, empire ti lọ. Kí wọ́n ṣe nǹkan tí yóò mú ọjọ́ iwájú gidi bá ìlú Ọ̀yọ́ tuntun, pé era empire ti lọ. Ká nínú ìsìn Ọ̀yọ́ empire ó ṣe àǹfààní fúnra káàró òjíire. Bóyá nígbà tó gun lé wa, àwọn ni wọ́n dáàbò bò wá, àwọn ni wọ́n gbà wá sọ́dọ̀. Ọ̀yọ́ nìkan kọ́ ni ìbá máa celebrate Ọ̀yọ́ empire, gbogbo Yorùbá ni ìbá máa celebrate Ọ̀yọ́ empire. But unfortunately Ọ̀yọ́ ló kó làásìgbò báràn káàró òjíire lónìí. Àwọn náà jáde ọmọ ṣàṣà ìgbálẹ̀ tó fọ́n káàkiri lórí ọ̀rọ̀ empire àwọn náà sì ni. Ogun wọn fojoojúmọ́ jà, ọ̀tẹ̀ wọn fojoojúmọ́ ṣe, olè wọn fojoojúmọ́ jà àwọn ìlú tó súnmọ́ wọn. Because ẹni tí ò dáko tó jẹ́ pé ìlú tó bá ń dáko ni yóò ti lọ mọ́ kóṣù, ni yóò ti lọ mọ́ gbantán bá rí jọ. Jàǹdùkú kan ò jù bá ń lọ. Wọ́n á jíyàwó gbé, wọ́n jẹ ọmọ gbé, wọ́n jẹ ọkọ gbé ńgbà míì, wọ́n tà wọ́n lẹ́rú. Jàǹdùkú kan ò jù bẹ́ẹ̀ yẹn lọ. As far as I'm concerned, ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ti kó yàn lẹ́rú ni wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ìlú tán kó lẹ́rú. Àwọn tí ò láǹfààní àti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ìlú tí wọ́n kó lẹ́rú, àwọn ìlú tán kó lẹ́rú ti ń béèrè lọ́wọ́ pé kán tọrọ àforíjì lọ́wọ́ àwọn. Expectation gbogbo ọmọ káàró òjíire ni wípé Ọ̀yọ́ ó dìmẹ̀ fit lọ́jọ́ kan, wọ́n ti ẹ̀rọnú kan lọ́jọ́ kan láti apologize fún gbogbo ọ̀ràn káàró òjíire pé páwọn dá sówó ẹrú o, páwọn kó yín lẹ́rú o, àwọn fogun jà yín o, àwọn kó wàhálà bá yín o, ẹ má bínú, ẹ foríjì wá. Kàkà kọ́ yọ jáde kọ́ yóò ṣe lẹ́yìn o. Ọ̀yọ́ tó fẹ́ mọ celebrate empire tí ó ṣàǹfààní fún ọ̀ràn káàró òjíire. Now let me ask you, ǹjẹ́ tán bá fẹ́ celebrate Ọ̀yọ́ empire, ṣé wọ́n lè invite Emir Ìlọrin? Ṣé wọ́n lè invite ọba Ìgbómìnà? Because àwọn tó dáràn jù lọ́wọ́ Ọ̀yọ́ láyé ìgbà náà Ìgbómìnà ni. Ìgbómìnà wà nínú ìlú tí ó yẹ kó kí Aláàfin tàbí bá ní nǹkan kan ṣe pẹ̀lú Ọ̀yọ́. Tán bá lọ́mọ tó bá fẹ́ wọn lọ́yọ̀ọ́, ó yẹ kí wọ́n kọ́ lọ́mọ. Ọdọọdún lọ́yọ̀ọ́ lọ máa ń kó wọn ní Ìgbómìnà, ni máa ń kó wọn lẹ́rú ní Ìgbómìnà ọdọọdún, every blessed year. Mo wo fíìmù kan, wọ́n fi portray bí Ọ̀yọ́ ṣe lọ máa ń gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ Ẹ̀gbá. Ibrahim Chatta ló lead role yẹn. Tó wá jẹ́ pé Ọlọ́run ṣe mí lólówó ni, tí n bá lówó àti mo lówó dáadáa, n bá ṣe fíìmù tí ó tọ́ka sí bí Ẹ̀gbá ṣe gbára wọn lẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́ àti báwọn ìlú tó kù ṣe gbára wọn lẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́, àwọn tágbára Ọ̀yọ́ ọ̀ká. Bóyá Ọ̀yọ́ fẹ́ wá sọ̀rọ̀ ńgbà náà, á wá béèrè lọ́wọ́ pé n tó bá mú wọn tán fi accommodate eléyìí tó portray wọn dáadáa, kò sọ pé kán máa accommodate eléyìí tí ó portray wọn dáadáa, eléyìí tó sọ ìdàkejì wọn. N tó máa mátà ń bẹ̀ ni wípé sáà parọ́ mọ́ Ọ̀yọ́ ni àbí tó ṣẹlẹ̀ gangan la sọ. Ó túmọ̀ sí pé kábíyèsí yóò wà guided. Majority wa dẹ̀ sọ wípé he's a learned person, he's an engineer, he's kìíní kan bó ti ẹ̀ jẹ́ pé engineer tí wọ́n ń jẹ́ kìí ṣe engineer gidi, sorry o. Engineer àwọn NEPA ni wọ́n máa ń tẹ̀lé àwọn tí ń fẹ́ tó fẹ́ jáná káàkiri, àwọn tó fẹ́ wo náà iná wá ní fọ́ọ̀tì o, ẹ mọ̀ pé labroad ní Canada gbogbo nǹkan wọn létòlétò ni, iná wá ní fọ́ọ̀tì o, ẹ wá bá yẹ̀wò
ẹnjìníà àwọn náà wà náà tí ó tẹ̀lé èèyàn lọ sílé yín lọ wá wo kí ló ṣẹlẹ̀ sínú yín. tẹ̀bá wà àwọn tó máa ń jáná káàkiri tẹ́lẹ̀ ńgbà láyé ìgbà nípa ẹ rí i pé ọ̀gá kan tẹ̀lé wọn ẹnìkan sá tẹ̀lé wọn lẹ́yìn kì í sọ ní ògò òpó òní ọmọ dàrẹ́ ọ̀yà gun òpó yẹn lọ jáná yẹn wálẹ̀ iṣẹ́ tí ẹnjìníà wọn ń ṣe ń gbà náà nù. Ìlọrin wọn ti ṣẹ́ǹkẹ́ àwọn ajẹ́lẹ̀ Ọ̀yọ́ wọn ò rí kọjá Ìlọrin lọ sí gómìnà lọ kó wọn lẹ́rú lọ kó wọn lọ́jà lọ kó wọn lóúnjẹ lọ́jà wọn lólè lọ kó wọn yàwó lọ kó wọn lọ́mọ. kí wọ́n tó yan ajẹ́lẹ̀ ó dàbí ẹni pé Àfọ̀njá ló yan ajẹ́lẹ̀ sí Ìlọrin tó náà fi láǹfààní láti máa ṣe tiẹ̀ náà. Now, so as far as I'm concerned nbi tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n lè celebrate wà tó pọ̀ sí Ọ̀yọ́ Empire Day. What do you want to celebrate from it? Sí ọjọ́ ìdásílẹ̀ empire ni, sí achievement empire ni, àbí the fall of Ọ̀yọ́ Empire? What are we celebrating? What are you celebrating? bó bá jẹ́ èèyàn tó mọ nǹkan tí ń ṣe tàbí ẹni tó mọ nǹkan tó kàn bó bá jẹ́ mi lẹ́yìn ni Ẹ̀gbá ti ń celebrate Lísàbìdè globally accepted. Ìjẹ̀bú ń sojúde ọba globally accepted. Ìbàdàn ń sọdún eégún àbí nǹkan kan globally accepted. Tó bá jẹ́ mi lọ́yọ́ Ilé Ifẹ̀ ń ṣe ọlọ́jọ́ globally accepted. Bó bá jẹ́ mi lọ́yọ́ àbá àjókòó píìkì kan Ṣàngó festival ní ká máa celebrate ni àbí Ọ̀rànyàn day àbí Ọ̀rànyàn festival. Which of it? La máa wá kọ́ ẹ̀kọ́ lára àwọn Ìjẹ̀bú lápíìkì mọ́ lára Ẹ̀gbá láàjàn díẹ̀ pọ̀ mọ́ lára àwọn Ìbàdàn láàmú díẹ̀ mọ́ lára Ilé Ifẹ̀ kí tọ̀dọ̀ wa ní ó lè unique. Bọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ọmọ Ọ̀yọ́ mélòó lọ lámì tó lápá tí wọ́n rówó ra òfì bí àwọn Ẹ̀gbá ṣe ráhùn tí wọ́n rówó ra kọ́lọ́fù aṣọ báwọn Ìjẹ̀bú ṣe wọ̀hùn tí wọ́n rówó ra kọ́lọ́fù aṣọ báwọn Ìbàdàn ṣe wọ̀hùn tí wọ́n rówó organize ẹ̀ bí wọ́n ṣe sọdún ọlọ́jọ́ lọ́dọọdún tí kábíyèsí ọ̀tọ̀ ní máa dé àrè tèrò ọmọ tì tèrò ọmọ wọ́ tèrò ọmọ tì torí èèyàn máa wú tí ọmọ dìde jàn mi lọ sí prógráàmù ojúde ọba rí ṣùgbọ́n tó bá wò ó yálà owó ojúde ọba nínú picture tàbí owó nínú fídíò torí ẹ̀ ò bá ti wú orí ò lè wú mọ́ láíláí. Go and watch Lísàbìdè torí ìrì ò bá ti wú orí ẹ̀ ò lè wú sí nǹkan rẹ̀ mọ́ lọ́wọ́ Ìbàdàn wọ́n lọ́wọ́ ilé ìtàn celebrate Ìbàdàn bọ́ọ̀ bá ti appreciate culture ò lè appreciate nǹkan kan mọ́ tá yóò fi parẹ́ kéèyàn má wulẹ̀ bá ọ sọ̀rọ̀ mọ́. Ọ̀yọ́ township can do something similar n tẹ́ mi rò pé kí kábíyèsí ìrònú pa ẹ̀rìn yẹn not Ọ̀yọ́ Empire. So ńgbà tẹ́ bá tó wá sọ pé fẹ́ celebrate Ọ̀yọ́ Empire Day àtakò tún wá láti ilẹ̀ Káàárọ̀ Oòjíire because wọn ò fẹ́ nílùú ẹ̀fẹ́ dárin ni bẹ́ẹ̀ bá dàtà ni ó gbé wọ́n ti ní ẹ mẹ́nu kó lórí ọ̀rọ̀ Empire ẹ̀yin gangan wá sọ pé Empire yìí ni ẹ̀ ní dáadúró dúró ń bẹ̀ gbogbo tí ń fa wàhálà yìí ọ̀rọ̀ Empire náà ni pé kẹ́ ẹ lọ wábi jókòó jàre ọ̀rọ̀ Empire kíni Empire ti kú ẹ ti fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín gbàgbọ́ lọ́wọ́ àwọn alágọ̀ ẹ ti sọ́dọ̀ yọ kò sẹ́ni tó lé lé kó ń bẹ̀ mọ́. So kí ló yẹ kí kábíyèsí ó ṣe kí ni ó yẹ kí kábíyèsí ó ṣe àwọn tẹ́ ẹ rán lọ sí kan lọ́mọ inspect ibi tọ́yọ́ àtijọ́ ti wáyé sápẹ́ ni wọ́n kò wá ní àbí àjòkù pàánù àbágẹ́kù pàánù àbí ilé tó wókù ni wọ́n píìkì wá at the end of the day kílẹ̀ fi ṣe sẹ́ẹ̀ lọ́kọ̀ nǹkan bẹ̀rẹ̀ ẹ kú nípínlẹ̀ ẹtí ẹ lọ ìpínlẹ̀ mi ẹ lọ máa kílèmù ilé àtijọ́ níbẹ̀ ilé tí wọ́n ti lé kó ń bẹ̀ tí wọ́n pa gbogbo ń tẹ́ ẹ nípò tán parun pátápátá because Ọ̀yọ́ ilé ọ̀sẹ́kù ó dẹ̀ yẹ kó sẹ́kù tẹ́lẹ̀ kó yẹ kí wọ́n tán mẹ́ ṣùgbọ́n tán bá sẹ́kù wọ́n ti di ẹrù Fúlàní àwọn Fúlàní náà ni wọ́n máa jẹ gàba lé wọn lórí because ó ti di conquered territory wọn. Ìṣòro àkọ́kọ́ tẹ́ ní ìlú Ọ̀yọ́ Empire ni pé kò sẹ́ni tó agree pẹ̀lú yín pé ó nọ́mà ń gbogbo Ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ojúde ọba onírìsì náà fi ń ṣe
Lísàbí agbóǹgbàkàlà Lísàbí lọ́gbà àwọn ilẹ̀ lọ́wọ́ ẹ̀yin Ọ̀yọ́ ọlọ́jọ́ onírìsìn náà fi ń ṣe látọdúnmọ́dún ilé ìtàn celebrate Ìbàdàn ó ní ìtumọ̀ kí ni ìtumọ̀ Ọ̀yọ́ Empire Day? Are we still in an era of empire? Your festival in Lagos State, God bless you, sir. Ó wo Ẹ̀yọ̀ orí ẹ̀ ò ní wú séjó wọn ni sórin wọn ni sémúra wọn ni bó ṣe wà unique. So ilé Ọ̀yọ́ náà lè ṣe something similar. Tẹ́ bá fẹ́ celebrate Ọ̀yọ́ Empire Day kí ni yóò jẹ́ àkóónú program tẹ́ máa kó sínú ẹ̀ tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ tẹ́ fẹ́ celebrate ẹ̀. What will be the original program? Ṣé ẹ sọ pé ẹ fẹ́ jíjó ìbílẹ̀ ni? Àbẹ́ sọ pé ẹ fẹ́ kọrin ìbílẹ̀ àbẹ́ fẹ́ kéwì? Àbẹ́ fẹ́ sùn jálẹ̀ àbẹ́ fẹ́ sùn rárá? Ọ̀yọ́ nítàn tó dáa, Ọ̀yọ́ nítàn tí ò dáa. Ẹ lè píìkì inú àwọn ìtàn tó dáa. Yorùbá Ìbàdàn Cultural Day, God bless you, sir. Owẹ́rú Day ni wọ́n bá sọ pé àwọn fẹ́ celebrate. Ìbàdàn Cultural Day, watch it. Yóò dàbí pé kó jọmọ Ìbàdàn kó darapọ̀ mọ́ Ìbàdàn. Why? Ìbàdàn fúnra lára wọn ti tọ́nà dárìn. I do tell people. Mo ní tó help Ìbàdàn ni pé indíje wọn lásán lọ́pọ̀ ní Ìbàdàn. Indíje Ìbàdàn lọ́pọ̀ ní Ìbàdàn. Ọmọ Ìbàdàn lọ́pọ̀ ní Ìbàdàn. Àlejò tí ń bẹ bí ò tó nǹkan. Kò sí nǹkan bẹ́ẹ̀ ṣe tí ò ní rọrùn fún láti ṣe. Indíje Ẹ̀gbá lọ́pọ̀ lẹ́gbàá. Àjèjì tí ń bẹ láàrin wọn ò tó nǹkan. A wá sọ pé Jẹ̀bú indíje Ìjẹ̀bú lọ́pọ̀ ní Jẹ̀bú. Àjèjì tí ń bẹ láàrin wọn ò tó nǹkan. Indíje Ifẹ̀ lọ́pọ̀ nífẹ̀. Àwa àjèjì tí ń bẹ láàrin wọn ò tó nǹkan. Gbogbo òdu tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n máa ń ra wọn lọ́wọ́. Iná máa ń jó àjóràn yóò ràn ra wọn lọ́wọ́. Indíje Ọ̀yọ́ mélòó ló wà lọ́yọ̀ọ́? Àwọn Fúlàní di Ọ̀yọ́, Ìbàrìbá dọ̀yọ́, Tápà dọ̀yọ́. Tó jẹ́ pé naturally culture wọn ò bá ti wá mú. Àwọn ni wọ́n á support yín fún nǹkan. Tẹ́ bá ń ṣe wọ́n ó dúró, wọ́n pọ̀ ń bẹ̀. But there won't be any contribution. 100% reality. Ẹ̀yin gangan tẹ́ ẹ fẹ́ ṣe lè má ronú débẹ̀. Majority ọmọ Ọ̀yọ́ lè má ronú débẹ̀. But gẹ́gẹ́ bí awo sakun, àwọ̀ sọ fún yín. Bóyá ẹ̀dẹ̀ fẹ́ padà sílé ni. Orí ọ̀fẹ́ àtàǹfààní wà, but unfortunately you will never go back home. Torí kílẹ̀ mọ̀ jẹ́bẹ̀ bá dé bẹ̀. Ó ti da sálẹ̀. Ọlọ́run ló dá sálẹ̀ mọ́yọ́. Sorry to use that language. Ilẹ̀ ibi tán wà ní ìsìn náà ilé ọ̀dàn ni. Mi rò pọ̀ yọ lóko kòkó. I don't think so. Ilé ọ̀dàn ni wọ́n ní. Pákí nìkan ló dá lọ́yọ̀ọ́ àtàgbàdo. Ẹ má bínú o, tó bá dẹ̀ jẹ́rọ ni ẹ já mi. Oko òwò lẹni tó jókòó kòkó, tó jókòó bì, oko ọ̀dàn náà máa ń dá lọ́yọ̀ọ́. Iṣẹ́ tó tún pọ̀ lọ́yọ̀ọ́ ni sí idú, ìmọ̀ ní ìsìn mọ́ o. So, akandọ́ra kòǹkò, n tí mo ń gbìyànjú àti mú jáde ń bẹ̀, kì í sọ̀rọ̀ ọjà, kì í sọ̀rọ̀ bínú. Ọ̀rọ̀ kí lọ́kàn, ọ̀rọ̀ kí là ń sọ ni. Ọ̀rọ̀ kí ló necessary, ọ̀rọ̀ kí ni ò necessary. Àbí sí Ọ̀yọ́ kan déédéé ń ṣe nǹkan kó lè jẹ́ controversy. So káwọn èèyàn lè máa gbé po yẹnu ẹ fẹ́ jẹ́ kórúkọ Ọ̀yọ́ kó lórí social media àbí ẹ dẹ̀ fẹ́ jẹ́ kórúkọ ọba òwò adé Aláàfin Ọ̀yọ́ kó lórí social media. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni no problem, ẹ máa enjoy ara yín lọ. Bó tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ètè lẹ́ ń fi ilẹ̀ tẹ́ ń pa làpálàpá. Ọ̀yọ́ Empire Day kò ní túmọ̀ o. Torí kò sí nǹkan kan tó wà significant tó wà meaningful mọ́ tó attach mọ́ Ọ̀yọ́ Empire. There is nothing meaningful attached to it. So gojoojúmọ́ wọ́n lè ń lọ ẹ lè wọ́n padà wọ́n lè ń lọ ẹ lè wọ́n padà. Àwọn yóò kú, àwọn yóò farapa, àwọn yóò dá láàbò ara. Ìparí gbogbo ẹ̀ pátápátá Aláàfin Olúewu. Wàrókúrà bàrùgbá. Àwọn Fúlàní mú wọn. Wọ́n sì wọ́n bọ́ ṣiṣẹ́ ṣe é sojú. Wọ́n kọ́kọ́ fi wàrókúrà sínú túbú. Àbájáde ìwádìí fi hàn pé inú túbú tí wọ́n fi síngbà náà ni wọ́n fi sí prison yard lónìí náà fi ń pe bẹ̀ lókè kúrá. Kí ni relationship yín pẹ̀lú Olúewu? Ìran bàbá ńlá bàbá yín wà náà àwọn tó dalẹ̀ rẹ̀ tí wọ́n tàn síjà ikùn tán kọ́ ọrùn rírẹ́ sísẹ́ tí wọ́n kó sínú nínú apó.
ká nígbà tó ló ewu wà nú ewu làwọn Àtìbà bá sáré jáde tí wọ́n gbèjà rẹ̀ ẹ lè celebrate ẹ̀. ǹjẹ́ ẹ sọ nǹkan kan olú ewu rí? àwọn Aláàfin tó ti lọ kí ni tẹ́ ẹ sọ nípa wọn? Did you ever mention the names of Alaafin, poor past Alaafins in those empire? No. ẹ bẹ̀rẹ̀ látòrí Àtìbà, orí Àtìbà lẹ ti ń bẹ̀rẹ̀ tẹ́ ti ń ka àwọn bàbá yín bọ̀. wọ́n má Láàfin Olúewu náà wọ́n àpá sójú ìjà inú palace wọ́n sọ síbi ajá tán ti bẹ́ẹ̀rí ẹ̀ bí fógun inú palace ńbẹ náà wọ́n sin sí. So what are you now celebrating? What do you want to celebrate? God bless you, sir. So orí Àtìbà lè ti ń ka Aláàfin yín bọ̀. tẹ́ bá fẹ́ ṣe plus or minus nílẹ̀ tó máa rántí àwọn tó ti lọ tipẹ́tipẹ́. So Akandora Awikonko, like I said, mi ò bá jà wá òun sì fẹ́ràn jà rárá. ṣùgbọ́n tí mo ń gbìyànjú àti sọ ni wípé Aláàfin Ọ̀yọ́ làwọn fẹ́ celebrate Ọ̀yọ́ Empire Day ní December. wọ́n dẹ̀ láwọn invite gbogbo wa mo wá ní síbẹ̀ yín náà ọ lọ. wọ́n ò celebrate Ọ̀rànyàn Day àbí how many day ni wọ́n fẹ́ celebrate, how many festival ni wọ́n fẹ́ celebrate? ẹ fẹ́ celebrate Ṣàngó, ẹ fẹ́ celebrate Ọ̀rànyàn, ẹ tún fẹ́ máa celebrate Ọ̀yọ́ Empire Day. Ìbàdàn ò celebrate kọjá Ìbàdàn Cultural Day. Ẹ̀gbá bí wọ́n ṣe ní olówó tí wọ́n ní ọlọ́lá tí wọ́n ní ọlọ́rọ̀ tó wọn ò celebrate nǹkan míì yàtọ̀ sí Elizabeth Day. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọn ò sí ọdún míì yàtọ̀ sí ojúde ọba. Ilé Ifẹ̀ tó jórìrùn wọ́n celebrate ajé o, ajé láàyè ọ̀tọ̀ ọlọ́jọ́ nìkan ni wọ́n celebrate. Ifẹ̀ ò celebrate Odùduwà Day, ni wọ́n celebrate ọlọ́jọ́ Day, ni wọ́n celebrate Ògún Day, ni wọ́n celebrate Ògbógbòdìrín, ni wọ́n máa celebrate Ọbalùfọ̀n, ni wọ́n máa celebrate gbogbo ẹ̀. ọgbọ́ Yorùbá ni bó bá sì náwó kan tó máa sọ láàrin ọdún kan tàbí lọ́dún méjì síra àwọn tó tún sì ní míì tó tún máa sọ wọ́n á ní sí wọ̀ nìkan ni wọ́n ní gbogbo ẹ̀ náà lọ́mọ máa sọ fún ni. ìbáwọn ní táwọn fẹ́ fowó ṣe mọ́ òye mi jò lo sì náwó kan nísìnyí tó máa sọ. Yorùbá ọ̀rá yìí gbogbo nọ́sẹ̀nsì yẹn wọ́n ì sábà bá yẹn ra sọ lẹ́ẹ̀mejì. mo ṣe birthday ní last year kí n tó sọ pé mo fẹ́ ṣe 51st birthday o mo máa sọ òde òbí láì sọ́gbẹ́ni sórí ẹ̀ ò pé ni àbúrò torí tiẹ̀ ò bá pé sórí òpórí tiwa ò pé ni. nǹkan tún kó ká tún wá bọ̀ ọ̀rá sọ àbí ẹ̀bí ẹ̀kọ́ ààrí ọbú ṣé fọ́ọ̀tì ẹ̀ wá ni ń bá wa náà ni they will talk. bó o lẹ́sìn máa invite àwọn èèyàn irú àwọn èèyàn lẹ́jọ́ fẹ́ celebrate ẹ̀. My first question. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, are you friendly to the extent of inviting other obas? Ọba àwo lẹ dá sí? Ṣolúbàdàn lẹ dá sí ní àbọ̀ Ọ̀ọ̀ni? Ọba àwo lẹ wá dá sí tẹ́ máa invite sóde tí ó dẹ̀ wá jẹ yín? Awikonko Day kan. We will celebrate you Awikonko Day. Bẹ́ẹ̀ bá ń gbọ́ bàbá mọ́ gbà. Mọ́ bá ń tàn ọ́ mọ́mọ́ tán ra rẹ̀ bàbá mọ́ wọ́n lè invite Fúlàní lóòótọ́. Lóòótọ́ dẹ̀ ni àwọn èèyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé tí n bá gbọ́ mo fẹ́ mọ celebrate birthday lójoojúmọ́ lọ́sọ̀ àbí lọ́dọọdún mo dẹ̀ fẹ́ mọ máa sọ they will surely buy it. They will surely buy it. Àwọn èèyàn nífẹ̀ẹ́ èèyàn o àwọn Ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ èèyàn. Àyájọ́ bí mi lọ́dún tó lọ ló jẹ́ kí n mọ̀ wípé èèyàn láṣọ èèyàn. You people you surprise me a lot. Àwọn èèyàn kan ra aṣọ tí wọn ò tí ì gbádùn ìsìn o ó sì wà níbi tí mo fi sí o mo dẹ̀ rẹ́ni tó ra aṣọ bíi 30 bóyá táwọn ọkùnrin 10 àbí tóbìnrin 10 àbí tọkùnrin 20 tóbìnrin 10. Mo dẹ̀ béèrè pé ta ni ó gbà á ta ni kí n bá ń gbé fún wọn ní kí n ha fáwọn tó bá wù mí wọn láwọn kan fẹ́ rà láti support mi ni. So irú èèyàn bẹ́ẹ̀ wọn ò pọ̀ wọn kì í pọ̀ wọ́n bá pọ̀ nínú ìgbésí ayé èèyàn tètè máa ń dáa. Ẹ gẹ́tì mi òun lè léyìí let's support Ìtàn Ọ̀yọ́ Empire 20 to 35 GT Bank 07259436 ẹ̀fì méjì tó kù kan Lájí Abbas.
nílé gàràgbà tán sẹ́ndì sí mi ni láti bí ìjẹta àbíjẹ náà ti sẹ́ndì ẹ̀ sí mi. ẹnìyẹn kọ́kọ́ sẹ́ndì voice note Mr. Wikonko ìgbà tá a sọ fún ìgbà yẹn pé àwọn pípọ̀ yìí kàn fẹ́ mú yín lọ́wọ́ dúró kan lè bá máa fáyà ni well bẹ́ẹ̀ ṣe ilẹ̀ dákẹ́ yẹn kò sí problem bẹ́ẹ̀ o Ọlọ́run máa wà pẹ̀lú yín Ọlọ́run máa ràn yín lọ́wọ́ o bọ̀ mo kàn ní kí n sẹ́ndì eléyìí sí yín ni o kẹ́ ẹ lè mọ̀ pé àwọn tẹ́ rò pé wọ́n dúró wọn ò dúró o because ìgbà téèyàn bá sọ story dé part 20 tó wá lòun àbí 19 tó wá lòun fẹ́ ṣe 20 to 35 that is another 15 episode why are you now telling me to stop ká fi wèrè wo wèrè ó ti tàn. so kí ẹnì kankan ok ẹni tí ń sọ̀rọ̀ yìí mo máa rí sí lítà ẹ̀yin Ọ̀yọ́ náà ni Àfọ̀njá tẹ́ bá gbogbo nǹkan jẹ́ so now kí ẹnì kankan kí wọ́n má pè mí lálàsejù bí ọba nídìí lélẹ́yìí obìnrin kì í jẹ́ kúmólú náà lẹ́ ń wò yìí fúnra lára yín ẹ wò ó lélẹ́yìí sà lélẹ́yìí mọ̀ look at it so ìtàn Ọ̀yọ́ empire part 20 to 35 àwọn tí ó bu àwọn tí ó ṣépè fún ọ ní máa ń pọ̀ jù so ìkọ̀ọ̀kan àwọn yẹn ló fi máa yin lọ́hùn àwọn yẹn ni ó mọ̀ jẹ́ ìrètí ẹ nígbà táwọn kan bá fẹ́ kó rẹ̀wẹ̀sì bọ́ làwọn kan máa píìkì ẹ padà bọ́lọ̀ ṣe dáyé nìyẹn ayé ọ̀rá ẹ̀ kò dẹ̀ smooth so kí n má gba táìmù yín lórí ọ̀rọ̀ tí ò nídìí mo ti béèrè àwọn questions mo fẹ́ béèrè lọ́wọ́ Aláàfin ẹ dúró ọ̀rọ̀ kan náà ń bẹ ṣé ẹ mọ̀ wípé because ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá padà dé tí wọ́n rí mi pé mo tún sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ àtàláàfin wọn ní mọ reason but sorry o ń gbọ́ ẹ̀jọ́ ọ̀rẹ́ mi ò pìtàn Ìbàdàn ǹjẹ́ ẹ mọ̀ pé ó ń sọ story Ọ̀yọ́ empire lọ ó lélẹ́yìí kí lọkọ̀ ọbẹ̀ yẹn yan mi ìdí tí mo fi máa back sórí ọ̀rọ̀ Ọ̀yọ́ nìyẹn o tá a tún fi jọ máa drag ẹ̀ because ẹ rí i pé ńgbà tá a sọ̀rọ̀ ń jò ní níta tí mo sọ fún ẹni tó mo ló bá mi sọ̀rọ̀ tí mo tẹ̀ta iye àtàpọ́nlé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ pé Wikonko trick ni wọ́n fẹ́ fi mọ́ lọ́wọ́ dání ni káwọn yóò lè bá a fáyà mo ní rọ́ ni. mo lẹ́ni yẹn ti sọ pé ó máa gbé gbogbo wọn yóò bá wọn sọ̀rọ̀ ó máa háàdì wá sí platform God bless you ẹ̀ ń tọ́ra sticker fún mi God bless you mi ní wáyé tì pé ó máa háàdì wá sí platform. mo sọ́nù ètò tí mo ṣeré kọjá wípé ẹni yẹn ní kí n create platform àwọn máa háàdì wọn síbẹ̀ wọ́n háàdì ẹnìkankan síbẹ̀ o kẹ́lì mọ̀ pé mi ò kí ń jẹ̀bi o wọ́n háàdì ẹyẹ síbẹ̀ títí dòní o gbogbo àwọn tán láwọn máa bá sọ̀rọ̀ gbogbo náà sì ń padà fáyà ojoojúmọ́ ni wọ́n ń bú ọ ni o ojoojúmọ́ ni wọ́n ń bú ọ lọ́wọ́ ojoojúmọ́ ni wọ́n ń bú Olúbàdàn o wọn àdákẹ́ o ọ̀rẹ́ mi ò pìtàn Ìbàdàn òun náà tún wá ń sọ̀rọ̀ Ọ̀yọ́ empire ó ní ìtàn Ọ̀yọ́ empire part 20 to part 35 let's support ó ti fa account number síbẹ̀ káwọn èèyàn máa dáwó tán fẹ́ fi ṣe so èmi náà máa bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ empire ẹ support èmi náà fa account number tèmi náà síta another 15 episode ọ̀dà èmi ò ní dànù ní sọ́bí tí wọ́n bá dé ní sọ́bí tí ń ti bẹ̀rẹ̀ èmi náà ń bọ̀ lójú ọ̀nà God bless you so èmi ò fàká nọ́mbà síta o ẹ support èmi náà o Ọ̀yọ́ ní sì máa ń sunkún káàkiri pé ẹnìkan ló ń sponsor ẹ̀yìn tí ì rè yàn sponsor mi ẹ̀yin náà wá sponsor èmi náà yes come and sponsor me too ẹ jẹ́ mi náà fàká nọ́mbà síta ẹ máa dáwó fún mi. You are here to support me ẹ jẹ́ mi náà wọn fàkáàtì síta ká bèsì ẹ̀ lórí ká kúkú bèsì gbogbo program wa lórí ìtàn sísọ ẹ jẹ́ àjọ máa wò ká wá wẹ́n tí ó dùn àbẹ́ tí ò ní dùn kò jù bẹ́ẹ̀ lọ náà. mi ní láǹfààní àti gbà pé o mi ò rò pa ní nǹkan láti discuss lórí ọ̀rọ̀ tí mo sọ náà kò sí nǹkan kan láti discuss nípa ẹ̀. mo kàn fẹ́ appreciate àwọn tó ra sticker fún mi ni. Madam Tóyìn Adéoyè God bless you mi ní wáyé tí o Ọlọ́run iná ò ní tán wọ̀nyí o ẹ ní tọrọ jẹ kàn yín ayé yín lágbára Ọlọ́run I appreciate you gbogbo ẹ̀yin tẹ́ ra sticker fún mi náà ò ní tán wọ̀nyí ẹ̀yin náà fẹ́ ra sticker fún mi ẹ wo bí tẹ́ ti ń wò mí yẹ nísàlẹ̀ máa rí $sign bẹ́ẹ̀ ẹ click lórí $sign yẹn ó máa gbé lọ síbi tí account number mi wà well a sọ̀rọ̀ nípa Yorùbá coaching
fún ẹ̀yin tí ẹ wà labroad Amẹ́ríkà ní Canada ní méjèèjì la máa kó papọ̀ United Kingdom àtàwọn ìlú tó kù títà ìwọ̀n bára mu la tún máa kó papọ̀ ẹnìkan tó ti ra sticker fún mi o. ok T.I. Ayọ̀délé Ọláníyì God bless you sir mi ní wáìntì ẹ̀yin náà lè ra sticker fún mi lánàá mi ní wáìntì lágbára Ọlọ́run. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.